don't want peace. I want problems always. Back very. Ẹ káàárọ̀. Officer. It is smoke Igbo. Ẹ káàárọ̀. Ẹ kú iṣẹ́. Yes sir. Why ten gba one way bọ̀? No, èmi mo ní kó gbà. Epo ẹ ti fẹ́ tán bí mo ṣe ń bọ̀. So, ó ń dọ̀kadà, ó ń da ìgbé ọ̀kadà yẹn lẹ́ẹ̀mẹwàá. So, wọ́n á rò pé tí máa ní kó lọ gbá ibi tó fẹ́ gbà yẹn, epo ẹ máa tán lójú ọ̀nà. Mo fi ní kó sáré gba ohun bí. Nǹkan tó fà á nìyẹn. So, ẹjọ́ tó lẹ̀ má bínú ẹjọ́. Okay, ṣùgbọ́n iná mọ̀ pé one way ni tó gbà dé. I understand very well. Èmi mo ní kó gbà. Ẹ jẹ́ gbà pé ibẹ̀ ò dáa bó ṣe bá one way yẹn ò dáa. Mo mọ̀ pé kò dáa bọ̀ èmi mo lọ fún pé mo ní kó gbà. Fine, inú mi dùn pẹ̀lú ìtẹ̀sọ́. No, that's not what I'm talking about. Ẹni bó ṣe ń bọ̀ gẹ́gẹ́ bí ìkọ́tẹ̀ sọ, ẹ ti observe pé kò fẹ́ tọ́nà ọ̀kadà yẹn, wípé ó ń dẹ̀gbẹ́ ọ̀kadà. Torí ẹ̀yin wá wò pé kó sáré gba one way, ó lè wá ètò ara epo àbí. Ká lè tèrè kó ká lè máa lọ tá. Kẹ́ lè máa lọ síbi tẹ́ ń lọ. Ṣé ìwọ mọ̀ pé bó ṣe gba one way yẹn, ewu tó wà ń bẹ̀, ó pọ̀ ju àlàyé tẹ́yin ṣe ń sìn lọ. Ẹ gbà bí àbí ẹ gbà bẹ́ẹ̀. Mo gbà bẹ́ẹ̀. Fine, ìdí ni pé tíjọba bá ń bá wa sọ̀rọ̀, ó máa ń ní nǹkan tán rí, ó dẹ̀ máa ń ní reason tán fi ń sọ nǹkan tán ní ká ṣe yẹn. Ṣùgbọ́n àwa èèyàn àti gba nǹkan tíjọba bá sọ àbí ìlànà àti òfin tán bá là kalẹ̀ fún wa ní problem. Risk tó dẹ̀ wà ń bẹ̀ ó pọ̀ ju gbogbo àlàyé tẹ́yin ṣe ń sìn lọ. Tẹ́yin ṣe rí pé kó ti fẹ́ tọ́nà ọ̀kadà yẹn tó ti ń bend yẹn, the best thing tó yẹ kẹ́ ṣe ẹ̀ mọ́ àbí ó yẹ kẹ́ ní kó park síbi kan kó wá kẹ́ẹ̀kì kó wá ra epo ìgbà tẹ́yin ti mọ̀ pé ibi tó ti fẹ́ rí epo yẹn ó wà ní abàyè the best thing tẹ́yin lè ṣe nìyẹn kì í ṣe pé máa wá ní kó face one way bẹ́ẹ̀ ṣe ní kó face one way yẹn ń sìn kọ́ lọ́ má jẹ́ kárí kò ṣe dáadáa tí mọ́tò tó ń bọ̀ láti ẹgbẹ́ kejì tí ò mọ̀ pé mọ́tò kọ́kọ́ fẹ́ face one way àbọ̀kadà kan bọ̀ láti one way tó bá lọ rọ́ọ̀lù kí lè fẹ́ máa sọ. Officer, gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo understand ó dẹ̀ yé mi dáadáa and then the pay right from the time like mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi ni mo ní kó gba one way and ọmọ àdúgbò ilé mi ẹ̀yin you are new here mi ò rojú ìrí so mi wo ẹjọ́ máa àdúgbò yìí mo sẹ́ńtì mi mọ̀ ẹ́ bí gbogbo àwọn officers yín tí wọ́n wà ní ọ́fíìsì lẹ́yìn. Mr. Man, with due respect kò tẹ̀ láti gbogbo bẹ́ẹ̀ tí ń gbé ọ̀rọ̀ kalẹ̀ kẹ́rí gbogbo tẹ́ wá sọ yìí inú mi á dùn kẹ́kọ̀ọ́ tó ọ́fíìsì wa kẹ́kọ̀ọ́ bá wa ṣàlàyé ẹ̀ fún wọn báyìí. kí la fẹ́ lọ ṣe lọ́fíìsì lórí ọ̀rọ̀ tó fẹ́ sọ ẹgbẹ́ ẹjọ́ kọjá jẹjá tẹ̀lé ṣẹlẹ́yìn náà mọ̀ yẹn náà ìjókòó. farabalẹ̀ ọlọ́kadà ẹ mọ̀ ń ṣẹlẹ̀ mo rò pé ọ̀rọ̀ ta lè ṣẹ́tù mi ṣé bọ́ọ̀ ta lè ṣẹ́tù mi ni. kò possible can settle ẹ̀ bí no matter how any offence tó bá ti wà committed ní roadside láì dandan ní kó dé ọ́fíìsì tó bá ti wá dé ọ́fíìsì a wá lọ ṣàlàyé reason tó kiri even wọ́n lè débẹ̀ gan kó sọ pé kò burú bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ ìgbà epo fẹ́ tán o kí ni kò kẹ́sọ́ ẹ̀kọ́ ní òkè kó máa lọ so no wasting of time ẹ ti understand bẹ́ẹ̀ just follow him to the office officer take them to the office ẹ ti understand bẹ́ẹ̀ sí. ẹ máa bá yín ẹ máa sọ máa bá èmi àti ọ́fíìsà kejì mi wà. Tẹ́wọ̀n àwọn sáwọn bí yìí, lè bá bébí ẹ̀ ó ti lọ́rùn, ẹ̀yin náà ẹ jókòó, tẹ́pẹ́ bá lẹ́gbẹ̀ẹ́ lóòótọ́ ẹ jókòó. I don't know if you want to follow them, you can follow them. Okay, máa lọ. Ayò, ọjọ́ wa lébẹ̀ ni. Ó tẹ̀lé lọ́rùn bá. Ó yà kọ́ lọ rẹ kó, lákọ̀ wọlé kó.